bí iléyá ti wọlé dé wẹ́lẹ́ báyìí lọ́kàn àwọn mùsùlùmí ti wà lára ohun tí wọ́n yóò fi ṣọdún pàápàá lórí bí wọ́n yóò ti ṣe pa ẹran ọdún iléyá. Èyí gan ló mú tẹlifíṣàn Aláròyé lọ káàkiri àwọn ọjà ńláńlá tí wọ́n ti ń ta ẹran èso, ìyẹn ẹran àgbò àti màálùú táwọn mùsùlùmí lè pa lọ́jọ́ ọdún. Ọjà Kárà nítòsí Bẹ́gà nípínlẹ̀ Ògùn ni Aláròyé kọ́kọ́ yà sí, níbi tí àwọn òǹtajà ẹran yìí ti sọ ipò tí ríra ẹran iléyá wà lọ́dún yìí. Kí ni ojú àwọn tó ń kó ẹran yìí wá láti àwọn ilẹ̀ òkèèrè rí báyìí? Ohun tí wọ́n sọ rèé. Ẹran ti wọlé lọ́pọ̀lọpọ̀ àmọ́ àti rí àwọn èèyàn tí wọ́n wàá rà gẹ́gẹ́ bí wọ́n ṣe wá máa ń rà tẹ́lẹ̀. Dèdè àsìkò yìí ní ọdún tó kọjá ọjà ti yá ju bí ó ṣe ń yá ní àsìkò yìí lọ. Àwọn èèyàn tó wá ń rà bíi ti tẹ́lẹ̀ àwọn ni wọ́n ti wà gẹ́gẹ́ bí wọ́n ṣe wá máa rà nítorí pásìkò tá a wà ẹran wọn ní àsìkò yìí bí à ń ló ń kọ àwọn èèyàn lóminú láti wá gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ à ń retí wọn. Ó ní kò sí owó jẹ́ Boko Haram láyé wa ọ̀nà kò dáa. Ó ní kò sí security. Ba security ba komi kana sata mutum a kama rago a juye a tafi barayi yayyawa. Ó ní gbogbo àgbà kowa yana tsoro yanzu baya so ya dawo àwọn táwọn wá ne. bí gan sìn Ọlọ́run ló sọ àwọn débi báyìí. Bẹ́ẹ̀ni. Ipe wàhálà pọ̀ lọ́nà ìjọba kò fún wa ní security kankan. Ó tó ṣẹlẹ̀ ni. Ó ní wọ́n ń pààyàn tó pọ̀. Kò sí tó fà á bí ọ̀rọ̀ mọ́tò gan tó kún nǹkan tó ń ṣẹlẹ̀ tí gbogbo ẹ̀ fi rí bó ṣe rí yẹn ó pọ̀ ju ọdún tó kọjá lọ àti ra yẹn ó wálẹ̀ ẹran pọ̀ lọ́jà tiwa. Nílùú Bádíà níjọra lẹ́kọ̀ọ́, ohun tí alága àwọn tó ń kó ẹran wá láti ilẹ̀ Haúsá náà bá wa sọ nìyí. Kò sí yàtọ̀ lọ́dún tó kọjá every year kò sí yàtọ̀. Àwọn èèyàn kan máa ń bóyá èrò ọkàn wọn because a ti mọ̀ pé léyà ẹni tó sin ẹran lọ́dún kan tó bá fẹ́ tà á ṣírò owó tó ń fi bọ̀ tó bá ṣe tó máa fi tà ó dẹ̀ mọ̀ pé tó ń bá gbé dọ́jà because èèyàn mẹ́ta lè fẹ́ ra nǹkan méjì wọ́n sí demand láti ju supply lọ price láti lọ sókè so kò nǹkan tuntun kankan ò ṣẹlẹ̀ the normal ti tá à ń rí náà là ń rí ibi tán ti ń kó wọn ò pọ̀ ń bẹ̀ mọ́ báwo ni ṣe wọ́n lẹ́pọ̀ yanturu ibi tán ti ń rà ibi tán máa ṣe ra nǹkan mẹ́wàá tẹ́lẹ̀ adébẹ̀ abá méjì ogun ti lé wọn kúrò ń bẹ̀ wàhálà ti lé wọn kúrò so how possible tó máa fi rí bákan. Ọ̀kan nínú àwọn òṣèré tíátà Yorùbá tó náà máa ń ra ẹran ọdún iléyá dára fáwọn èèyàn tó tún máa ń pa fún rẹ̀ pẹ̀lú náà bá Aláròyé sọ̀rọ̀ nípa ohun tó bá pàdé nígbà tí ó dé ojú ọjà. Àwa náà a wá síbẹ̀ náà láti wá ra ẹran ọdún iléyá wa sílẹ̀ ni o bẹ̀tìgbà tá a débí báyìí ó kọjá bẹ́ẹ̀ mo ti wà ní báyìí sí o ti lé 2 hours mi ì sí rí nǹkan tó wù mí gbogbo ẹran tí mo kàn rí wọ́n kàn gbowó sí ni gbogbo àdọ́dẹ̀ lájọ mọ̀ pé kò sówó ń gbòòrò so kò sówó ń gbòòrò yẹn ò débi ẹran so nǹkan tí mo là pè fún ọ náà la gbọ́dọ̀ bá wọn rà wọ́n dẹ̀ ní àwọn tó ń dènà de àwọn ẹ̀ náà ló jẹ́ kí gbogbo ẹ̀ kó wọ́n bẹ̀ yẹn tó rẹ̀ náà lọ́ọ́ ṣe lè rẹ́ran kó wọlé àwọn tó ń kórè ẹran yẹn kó wọlé náà wọ́n try láti manage ara wọn ni so àwọn kan tó ṣẹlẹ̀ nìyẹn. ní last year ní láwọn ẹran tí mo rà ní last year at least mo ṣì ra arú ẹran eléyìí báyìí bíi 5 ní last year. ní last year ẹran tí mo rà last year bíi 80,000 naira ni mo ra arú eléyìí ní last year. bẹ́ẹ̀ ìgbà tí mo dẹ̀ débẹ̀ náà báyìí sì lé ní báyìí sí kí n ra orí eléyìí náà báyìí bíi 5 yẹn náà bẹ́ẹ̀ mo bá ẹ̀kọ́ kan sí bíi 150,000 naira. so owó ẹyọ kan ni owó tí mo fi ra ẹyọ kan ní last year yẹn ń sìn so times 2 ẹ̀ ń sìn náà pé fún mi ń sìn mo rẹ ẹran tí mo rà ní 80,000 naira ní last year ìgbà tí mo wá débẹ̀ ní this year ń sìn wọ́n á pè fún mi ní 150,000 naira. Bákan náà ni àáfàá yìí náà bá wa sọ̀rọ̀ lórí ohun tó yẹ kí mùsùlùmí ṣe tí ọ̀rọ̀ bá rí báyìí. ẹ̀mí wà so owó tá a fẹ́ náà àná lórí àìsàn so gbogbo kò sí ètò wọn fún ẹ̀sìn ṣùgbọ́n kò ríbi ti ìsìn kádúpẹ́ náà ni so kò mọ lórí kan ìtàgbọ́dọ̀ yẹn bá ká ni ilé tí mo mú lọ́wọ́ yìí 70 ló takú sí so lẹ́sìn kò ti ju 40-45 lọ dédé báyìí so láfi ní pẹ́tọ̀ ṣùgbọ́n tápàdà bá ká tí yẹn bá rà kọ́dà kí yẹn ra 1 million so kò sí wàhálà kò sí kòtò bá ká torí ilé yá kìí ṣe túláàsì fẹ́ tọrọ ń bá fi rọ̀ lọ́rùn ni kọ́lọ̀ kó fi rọ̀ gbogbo wa lọ́rùn. Lára àwọn tí wọ́n ń ṣe àtúntà àti àtúnra ẹran àgbò lásìkò iléyá náà bá wa sọ̀rọ̀ ẹgbọ́n tí oníṣòwò ẹran yìí náà sọ. Ó wọ́n ẹran wọn ó tún fẹ́ sọ pé wọ́n ju ìgbà tí COVID wà lọ because I'm buying to resell. Ọkùnrin aráàlú òyìnbó tí òun náà wá aṣọ ní Nàìjíríà náà kò ṣàìránṣẹ́ sí ìjọba lórí bí gbogbo nǹkan ṣe wọ́n gógó lásìkò yìí. bí ó ṣe wà láti àkọlé láti àná torí àgbẹ̀dọ̀ parọ́ àwọn wà lókèrè ṣùgbọ́n ní nǹkan tó rà wọ́n láti àwọn tó yàtọ̀ sí pàtàkì bá lọ́tẹ̀ yìí ẹ̀rọ tún wọ́n sì ju láti àná ni wọ́n tà wọ́n wá fi yé wa pé wàhálà àwọn tó ń pẹ́ran bọ̀ àti wàhálà ìjọba
ló jẹ́ kí ẹran wọn sì jù bẹ́ẹ̀ lọ púpọ̀ ṣe ẹjọ́ àwọn àtàwọn fúlàní tí wọ́n pa ọ̀daràn tí wọ́n pààyàn ló pọ̀ sẹ̀ tó jẹ́ kí ẹran wọn wọ́n tẹ́lẹ̀ fún wọn ní látọ̀dọ̀ àwọn wá púpọ̀ ṣe látọ̀dọ̀ àwọn ẹran tí wọ́n tó fà tẹ́lẹ̀ fún wọn nìyẹn. lóòótọ́ ni wọ́n máa ń sọ pé ọ̀bẹ ò ní sílẹ̀ kùránì pàpà náà sọ pé kì í ṣe ohun tó dáa ni kí èèyàn jẹ gbèsè nítorí ẹran ọdún léyà aláròyé kí gbogbo mùsùlùmí kú ìpalẹ̀mọ́ ọdún àṣèyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí tọmọtọmọ.